obìnrin tí ń bá ti fóorun dùn inú ẹ̀tọ́ ẹ̀ ni kó tètè pariwo ta torí ẹ̀tọ́ tó ní lórí ọkọ ẹ̀ ni olólẹ́tọ̀ yẹn kó máa bá sùn ẹ̀tọ́ ẹ̀ ni kódà nù sẹ̀rí àwọn ni wọn ò gbọ́dọ̀ fi síkalẹ̀ kọjá ọjọ́ mẹ́rin ó bẹ̀rẹ̀ pé tọ́ọ̀bà dọ́dọ̀ ẹ̀ lónìí kò gbọ́dọ̀ kọjá ọjọ́ mẹ́rin dọ́dọ̀ ẹ̀ gbogbo tọ́ọ̀bà máa ṣe òun ronú paṣẹ́ ni bísíǹsì kan ló lé kiri kan tọ́ba ti jọ́ kẹrin kó sọ wípé ara ẹ̀tọ́ ẹ̀ òun ni má fi dùn òun o èyí tí wọ́n ti ná ètò yìí náà ẹ̀tọ́ rẹ lórí ọkọ ẹ̀ ní kó bọ́ ọ sùn bó ti jẹ́ tọ́ rẹ lórí rẹ̀ náà ní kó máa sanwó oúnjẹ rẹ fún ọ bó ti lè béèrè oúnjẹ mi dà bẹ́ẹ̀ náà lọ́dọ̀ pé oorun mi dà ẹ̀tọ́ ẹ̀ ni o máa bí léèrè o ọ̀bọ̀ iná ìlànà bí sọ̀sán lọ́dájọ́ lé lórí ní Umar ibn Khattab lọ́dá káàbù bí ní sèwárù lè azidi èmo ní afẹ́ máa ṣe kínní ní nípa pé alága ni mi kò yẹ kí n máa dáhùn kwẹ́sàn ìdájọ́ yẹn káàbù dá tọ́ da ẹni tó pariwo wa lọ́lọ́run sì fi sọ́ di lóye Umaru fi sọ́ di kọ́ di Basra káàbù obìnrin lọ́wọ́ sọ fọ́kọ ẹ̀ alẹ́ àkàlílẹ̀ àǹfìràṣì masjidu ọkọ mi ọba mi sùnmọ́ ó yìí sọ nàárù wà lẹ́lu má yàrá kudu àtọ̀sọ́ àtòru níbi ń sin lọ́hùn kìí sùn wàlẹ́sùn fi amúrí nìsáyà ahmadu ìyìn tó àjọ ọ̀rọ̀ ọlọ́kọláya gbogbo nǹkan ni ọ máa ń ṣe é fún mi bọ̀ tó bá ti dọ̀rọ̀ bíbá sùn kìí ṣe ọkùnrin rí Umar ibn Khattab ó sì gbọ́rọ̀ ẹ̀kọ́ gbọ́ yé ó ní màzáwùjù máa ń dàda ọkọ rẹ̀ èèyàn gidi lélẹ́yìí ò tí ì ṣe náà dáadáa kele sì sọ fún káàbù bí nìṣíwájú lè azidi ó sì ń bẹ́lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó ní ọ ń fẹjọ́ ọkọ rẹ̀ sùn ni kò í ṣe pé ó ń ròyìn ẹ nígbà ní aláyàbí rọjò ẹ bá ń ké sọkọ ẹ wá wọ́n sì ké sí dé kí ló dé ó ní iná zawjaka tashkuk iná zawjaka tashkuka ìyàwó rẹ̀ wá fẹjọ́ ẹ sùn ó ní àfitọ̀ amin amòfin sharab sóúnjẹ ló ní fóun àbí kele ó yìí sọ fún ó sọ yìí pé sábàbí ni tó ń bá rántí kùránì tó ń bá ń ṣe kíní tó ń bá ń ka kùránì ẹ̀rù máa ń bá òun fẹ́ máa ṣe náà bá òun ni káàbù bí sùwárì azidi oní rárá o inna la haqqan alayka ya rajul ọlẹ́tọ̀ lórí rẹ̀ ìwọ ọkùnrin yìí o nasibu afi arba'in man aqal ọlẹ́tọ̀ ọjọ́ kan láàrin ijọ́ mẹ́rin fẹ́ tó bá fẹ́yàwó mẹ́rin sẹ́yìn pé ijọ́ kẹrin náà ni ọkàn fati adaka wàdà ankali alal lọ fún lẹ́tọ̀ rẹ̀ lọ fi kájàkájà alẹ́ o kájàkájà ní tó ń sọ o wọ́n sọ ẹ̀ sọ fún ó ṣe bẹ́ẹ̀ ni oníṣàánú ẹ̀sìn lẹ́yìn ní ti Umar ibn Khattab wa ní láàdírí bí ayé àmúrẹ́ ní àjàbọ́ ó ní ti ẹ̀ mọ ìkànnù méjì tó fẹ́ yà mí lẹ́nu àmì fámi kàlìkẹ̀lẹ̀ àmì yìí má amúfi hókùnmí kàbẹ̀yìn ní yìí má ṣé bó ti ẹ̀ ti gbọ́rọ̀ wọn yé ni kí n sọ pé yà mí lẹ́nu ni àbí ìdájọ́ tó dá lára méjì idhab wàkọ́dù wà lẹ́tùkà wilayati Basra ó ní máa lọ látòní lọ ó ti di olórí adájọ́ ní Basra ẹjọ́ tí káàbù ibùdó sùwárù láti dá tó fi di olórí adájọ́ ní Basra nìyẹn nítorí náà ni ìṣẹ̀rí àfisọ yìí pé tábàlọ̀ kanu rọ́dọ̀ tọ̀lìbí Nawawi Imam Nawawi rọ́dọ̀ oníṣẹ́ra fíkì kẹta ń pè rọ́dọ̀ tọ̀lìbí ẹ̀ẹ́dì nígbà tí ń sọ̀rọ̀ ma'ashara zawjiyya bóò láti fẹ́ ìbálòpọ̀ láàrin tọkọ àtaya ọ̀làmọ́lẹ̀ ipe inú musahabu ni inú tí wọ́n fẹ́ kó o ṣe ni pé kọ́ ọmọ aláyùmọ̀hìlà ọ̀ gbọ́dọ̀ lọ lára kọjá ọjọ́ mẹ́rin tó fi bá sùn nítorí náà alimisa sáà sì ṣe pàtàkì ẹ̀ ọ sọ̀rọ̀ alimisa sáà ó ṣe pàtàkì ó ní kódà bọ́ bá travel ẹ̀ òbí tí wọ́n kàkún dé Imam Muslim ọgbà wa Sahih Muslim ni ó ní ìdá kọ̀dímùtà mìíràn safari tó bá lọ travel tẹ́ ẹ̀ máa lọ ọwọ́ àti ìrìn àjò dé fàlẹ́kẹ́yìí kò ṣe ní tí ọkùnrin torí ẹ̀ pé kò ṣe pẹ̀lú ìyàwó ẹ̀ ní kò bá sùn ó lọ rìn àjò ọwọ́ adé ọ̀bá ìyàwó ẹ̀ sùn nira ọ̀lẹ́tọ̀ ọ̀rọ̀ ilé nǹkẹ́ ni kí a sọ lónìí o nítorí náà. anakunla èyí wọn làwọn èèyàn wá ń gbádùn báyìí àbí kẹ́ ẹ máa ń sọ lọ báyìí ni. nítorí àsìkò ọjọ́ ń lọ. lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà lọ́kùnrin wa lóbìnrin wa lẹ́yìn tẹ́tí mature dáadáa. mo rí fídíò yìí tí ẹ̀ ń wò lójú mo máa ń rìn tí mo fún yín láǹfààní láti wò yìí. fídíò yìí wọn ni mo fẹ́ ká ẹja ká sọ̀rọ̀ lé lórí. èyí tí mo fẹ́ ká sọ̀rọ̀ lé lórí náà ni wípé ẹ rí bí bàbá wa ṣe sọ̀rọ̀ lọ lọ́tún lósì nípa
ìyàwó wípé ẹ̀yin obìnrin ẹ pe ọkọ yín. Ṣé àwọn kan ti sọ fún yín tẹ́lẹ̀ rèé nígbà tí mo bá ń ṣe show lórí 94.7 FM ní ọjọ́ Wednesday ní aago mẹ́wàá. Ẹ̀wọ̀n kan máa sọ fún yín màá ṣe live ẹ̀, màá wà lórí TikTok, màá wà lórí Facebook, màá wà lórí YouTube. Ẹ̀wọ̀n kan máa sọ fún yín màá tún show fídíò àwọn kọ̀ọ̀kan fún yín. Ẹgbọ́n tí bàbá wa wí bàbá wa sọ pé káwọn obìnrin kí wọ́n gbìyànjú láti máa pe ọkọ wọn tọkọ wọn ò bá súnmọ́ láàrin ọjọ́ 4. Mi kí ló ṣe òun ò pa àṣà àti ìṣe wa tí ń bẹ nílẹ̀ Nàìjíríà ń bí pé obìnrin ò ní fẹ́ pe ọkùnrin, ohun tóbìnrin bá pe ọkọ rẹ̀ a máa rò pọ́ ṣìnà ni. Jó pé ń ṣìnà náà kí ló dé tó wọ̀ náà tí wọ́n náà fi àfẹ́tà rẹ̀. Àwọn lóòótọ́ náà nígbà yẹn àwọn bàbá wo jẹ́ kí àwọn obìnrin àwọn ìyàwó wa ní àǹfààní púpọ̀ lórí ìbálòpọ̀ wípé jẹ́ ń bi ọkọ mi pé mo nídìí ẹ̀ àbí jẹ́ ń bi ọkọ mi kó wá dó mi. Ṣùgbọ́n àwọn èèyàn máa wò ká jẹ́ ń bi ọkọ mi kó wá dó mi yẹn, àwọn èèyàn máa wò pé ṣe pé ojú máa tì mí, ojú títí ọkọ rẹ ò ṣe lójú ojú ò ṣe ti ọkọ rẹ nígbà tó fẹ́ bọ́ lájọṣepọ̀ tó ń sọ fún pọ̀ ọ̀gbẹ́ni wá dó mi. Àmọ́ èyí tí ń dájà alẹ́ rèé ọkọ rẹ ò dúró níjọ́ kìíní, kò dúró níjọ́ kejì, kò dúró níjọ́ kẹta, níjọ́ kẹrin wá pé ó pariwo síta bí bàbá wa ṣe sọ. Ọ̀rọ̀ mùsùlùmí ti ṣe rí pé a rí pé mo máa ń sọ fún yín pé màá máa gbé tí ń bá jẹ́ pọ̀dọ̀ àwọn ti Christian lọ́rọ̀ wà máa gbé wá, tó bá ṣe gbọ́dọ̀ mùsùlùmí wà máa gbé wá, ibikíbi tí ń bá ti rí ọ̀rọ̀ tó bá máa ṣe wá láǹfààní màá máa gbé ọ̀rọ̀ náà wá láti jẹ́ ká máa kẹ́kọ̀ọ́. Ẹ ò ṣe rí pé mùsùlùmí dá lápá yìí náà, tá bá sọ pé àwọn mùsùlùmí ò dá lọ́dọ̀ tàwa kan, tá bá sọ pé àwọn mùsùlùmí Christian ò dá láwùjọ àtàwà kan, àmọ́ bí tọ́rọ̀ bá ti wúlò èmi máa ń fabẹ̀ yọ nínú ẹ̀sìn láti jẹ́ ká lè ní ẹ̀kọ́ lórí ẹ̀. Ẹ̀wọ̀n tí bàbá sọ, bàbá ní ẹ gbìyànjú tọkọ rẹ̀ ò bá ti du ọlọ́jọ́ 4 gbìyànjú láti ṣe kíni, láti pariwo síta, kí ọkọ pariwo síta káwọn èèyàn bá ọ dá sí pé kí ló ṣẹlẹ̀ kan ní ọkọ mi ní òdó mi ní láàrin ọjọ́ 4 lọkọ mi òdó mi, káwọn èèyàn wá bí ọkọ rẹ̀ pé kí ló ṣẹlẹ̀. Nítorí nídìí ní ẹ̀yin obìnrin nínú àwọn Islam lélẹ́yìn náà wà o tó jẹ́ pé ọ gbọ́dọ̀ tijú sí kó wá máa tijú pé ọkọ mi ò dó mi ní, ọ gbọ́dọ̀ tijú kí má tijú lórí pé ọkọ rẹ̀ ò dú ọ tó sì jẹ́ pé dandan ni kó dú ọ. Ọ wá sọ pé ọkọ rẹ̀ ọ wá ń fìdí gún ọkọ rẹ̀, ọ kàn fìdí gún ọkọ rẹ̀ ni o. Ọkọ rẹ̀ lè má mọ̀ ń pẹ́, ó lè má mọ̀ ń kàn fìdí gún, that is one cup of tea, bùkátà lè pọ̀ lórí ẹ̀. Àmọ́ náà ni bùkátà ṣe lè pọ̀ lórí ọkùnrin tó bá ṣe tí ń dókòwò tó bá ti ń dóbò mí ń ta wọ́n tó ti gbọ́ yé. Àmọ́ wọ́n ó pe ọkọ ẹ̀, má torí pé ọkọ rẹ̀ ti ń ṣe wé mi kó wá sọ pé o ò ní ṣe kíni, o ò ní pe ọkọ rẹ̀. Tó bá jẹ́ pé ọ̀dọ̀ ọkọ rẹ̀ náà ló fẹ́ wà, pe ọkọ rẹ̀ yóò mọ̀ pé iṣẹ́ yìí iṣẹ́ òun nẹ̀. O gbọ́ ẹ̀wọ̀n lè fún mi lóúnjẹ àárọ̀ fún tọ́sán fún talẹ́ ó ń bọ́ mi, àmọ́ kò wá bọ́ tìsàlẹ̀ kò bóbò rẹ̀, má gbà fún ta nílò nìyẹn. Mo fi máa ń sọ fún wa dáadáa pé kìí ṣe ẹ má jẹ́ kẹ́nìkan tàn wá. Ojú wa ti là nínú tí wọ́n pè ní culture wa. Lóòótọ́ náà amúmọ̀ ẹ rí pé mò ń tẹnu wọn pé obìnrin nígbà yẹn rí wọn fóbìnrin ní privilege àbí wọn privilege ní fún ọ gan, wá kàn àǹfààní ni pé kọ́kàn béèrè fún ìtọ́ba. Àmọ́ is now right obìnrin ni you need to you have your own right, you have your own right to ask for sex. O nílò láti béèrè fún dídó lọ́dọ̀ ọkọ ẹ̀. O ní ẹ̀tọ́ rẹ̀ ni láti dó ẹ̀, ẹ̀tọ́ rẹ̀ ni láti jẹ́ kó dó ẹ̀, ẹ̀tọ́ tiẹ̀ ni láti jẹ́ kó dó ẹ̀, ẹ̀tọ́ rẹ̀ ni láti jẹ́ kí ọkọ rẹ̀ dó ọ, ẹ̀tọ́ tiẹ̀ ni láti jẹ́ kí ọkọ rẹ̀ dó ọ. Sọrí pé méjèèjì ẹ̀tọ́ ni fẹ́yìn méjèèjì. Yẹ ti ká náwó fóbìnrin nìkan. Àwọn ọkùnrin kan máa ń bá mi olómi tútù àwọn ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ yẹn táwọn bá wá ń ṣe bá àwọn obìnrin kan bẹ wèrè ni wọ́n àwọn làwọn fún wọn lóúnjẹ àwọn débi pé mi máa fẹ́ ọmọ àwọn fẹ́ lòmíì tọmọtọmọ rẹ̀ ṣùgbọ́n wọ́n máa no gbogbo tó ń sọ yẹn mo gbà ṣùgbọ́n tí o bá ti sex ń bẹ wọ́n máa dìpọ̀ àbó ni gbogbo ẹ̀ máa já sóbìnrin yẹn máa lọ o tóbìnrin bá tẹ̀ wá fẹ́ lọ yóò wá ọ̀nà bòmí náà ni pé yóò máa lọ ṣe ṣìnà. Àmọ́ wọ obìnrin tó bá mọ̀ pé ẹ̀mí ẹ̀ dúró pé ò fẹ́ ṣe ṣìnà béèrè fún sex, béèrè fún ìbánidídó ìbájọṣepọ̀ láàrin ọkọ ìbánilòpọ̀ láàrin ọkọ rẹ pé ọ̀gbẹ́ni bó bá jẹ́ pé ẹjà táwọn èèyàn bá yé dásí pa bá alágbára kí ló fàjà tóun ò bá fẹ́ sọ́gan lámọ́lẹ̀ fún wọn pé òdó mi láàrin ọjọ́ 4 ni náà. Tó bá jẹ́ pé obìnrin tó good ọkùnrin tó good ẹ gbàgbé ẹ má jẹ́ n parọ́ fún yín
lọ́kùnrin tó good lóbìnrin tó good tó bá ń bára wọn ṣe ẹ jẹ́ n sọ òdodo kan fún yín pé 3 days gan wọ́n máa dóra wọn 3 days wọ́n máa dóra wọn kó wá síbẹ̀ sí ẹ̀ ṣe fẹ́ ló gbà ó tó lórúbọ lọ sí crusade lónìí ìṣòro lọ́la wọ́n ń pè sọ́jí kan lọ́la ó wá jọ kí ọkọ ó wá jẹ́ kọ́kọ́ ẹ kó dú ẹ ó máa ń parọ́ ó máa ń sọ pé Mrs. man of God yẹ̀yẹ́ wo mami tẹ́ bá ń pera ẹ woman of God ẹ jẹ́ sọ fún yín woman of God tí ń gbójú woman of God kankan ò sí ẹ fọkọ yín mára ẹ jẹ́ kọ́kọ́ yín ó do yín ọkọ yín kan bá lọ sọ òun lọ sí chọ́ọ̀chì ọkọ yín sọ pé òun lòún ṣe crusade ó ti rẹra kí ló ń pata ní kúta ní ránṣẹ́ crusade àwọn ṣe crusade wáyé ààrẹ ta ló ní ta ní ránṣẹ́ pé ogun ayé kan já ṣé torí pé àwọn kan tàn wá pé mo mẹ́rìí wá ẹ̀rí tèmi ni wípé mo mú testimony wá there is no problem there is no cup of tea pé ọ̀gbẹ́ni crusade tó ń lọ yìí má lọ́ra rẹ ju wàá dómi lálẹ́ yìí tá sì jáfà ni à ń lọ sàlátù a fẹ́ ṣe ṣòru kan mo fẹ́ ṣe tàjúdù kan ọjọ́ márùn-ún àbí kò fẹ́ da ó gbèsè pé àbí kò fẹ́ da fún tàjúdù dídó ọ̀fà ni o fọkùnrin tó bá mú òbòdó ọ̀fà ni fóbìnrin obìnrin á gbádùn ẹ̀ débi pé ọkùnrin á gbádùn obìnrin tó bá mú kódó á gbé nǹkan gbà tó pọ̀ lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ náà ni ọkùnrin tó bá mú kódó tó bá mú okó tó bá mú ọkùnrin tó bá mú òbòdó problem ni á rí ìfà tó pọ̀ lára ẹ̀bẹ̀ ni mo fi sọ fún yín pé ẹ jọ ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ẹ̀sìn wo ló ẹ̀sùn gbà ọ́ láyè àbí pé o fẹ́ mú ẹlòmíín tí ó sọ fún mi pé ẹ̀sùn gbà ọ́ láyè àbí wọ́n lọ ń dá wàhálà síra rẹ lọ́rùn ẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ ìyàwó wọn ti lọ ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ ìyàwó ọmọọṣẹ́ ìyàwó pásítọ̀ ní ń dó wọn a ti gbọ́ a ti rí èyí tó bá dàbí irọ́ àwa tiẹ̀ ti rí kò sẹ̀ sí tán lè pè mí kó lè dàbí irọ́ àwa ti rí dáadáa tó ti mẹ́jọ rẹ̀ wá fún wa táwọn kan ní a máa sọ lórí rédíò tí mo ní mi lè àǹfààní láti sọ ṣùgbọ́n màá máa ro ọ̀rọ̀ láti máa fi pè wọ́n sákèsí má jẹ́ kẹ́nìkan tàn o má jẹ́ kẹ́nìkan tàn o gbé ọkọ rẹ o tó bá fà á nínú tó bá fà ó ṣe jẹ́ pọ̀kùnrin máa ń tó obìnrin ní ò bá fọ́kùnrin ní òbò dídó tó bá ń fà á nínú ilé tán bá wá dá sí ẹnì pọ̀kùnrin ó là mọ́lẹ̀ ni kò fún mi lẹ́tọ̀ọ́ mi kò jẹ́ kí n máa dóhùn ni ìwọ wa ń lọ kájú wọn á lọ ṣe bí wọn á tijú ó tijú fúnra rẹ̀ yàtọ̀ sí bó travel tó bá ti travel dé náà bó bá ṣe ń dé gan-an òun wẹ̀ pọ́n bóyá ó dalẹ̀ gbọ́n tó bá jẹ́ pé àǹfààní alẹ́ ló wà fún yín gbọ́n tó bá jẹ́ pé àǹfààní ọ̀sán ló wà fún yín gbọ́n bá ṣe pé àǹfààní àárọ̀ ni gbọ́n títí dìgbà tó fi kúrò ni o. yẹ́yàwó rẹ̀ mọ̀ pé ìkan kan kàn wọ́n lára 4 days ni wọ́n fún wa owó tiẹ̀ wá pọ̀ jù ó pẹ́ jù àwọn kan bẹ 3 days ni ó gbọ́dọ̀ má domi tó o bá domi 3 days mi ní gbà ẹ dákun it's natural mo kàn ní kí n pè wá sákèsì pẹ̀lú fídíò tí mo rí ló jẹ́ kí mi náà ṣe kíni ló jẹ́ kí n wá láti jẹ́ ká ní ẹ̀kọ́ lórí ẹ̀ muslim ni àwọn ilé tí mo mú wá fún yín nínú islam ni wọ́n ti sọ tó bá di ti christian ti bá rí ti christian náà máa mú wá torí pé àwọn christian gan ẹ má jà tán àwọn christian gan tàn wá àwọn kankan bẹ nínú bible tí ó sì nínú kùránì àwọn kan bẹ nínú bible àti kùránì tí wọ́n sọ tán wọ́n ní ẹ fẹ́ra yín ni kílẹ̀ ń fẹ́ra yín sí domini kéré ọmọ yọ ń bẹ̀ ọ̀tọ̀ lè rí ọmọ ọ̀tọ̀ ní dídó ìgbádùn dídó ọ̀tọ̀ ni wọ́n ìgbádùn dídó ọ̀tọ̀ èrè ìgbéyàwó ọ̀tọ̀ èrè ìgbéyàwó lọ́mọ ìgbádùn dídó láàrin mi àti ẹ tí ń ṣe ọkọ àti ìyàwó nìyẹn wà ẹ má jẹ́ kí àwọn ẹlẹ́sìn ọ̀tàn wà down level kan ẹlẹ́sìn christian má jẹ́ kán tàn wá down level kan ẹlẹ́sìn mùsùlùmí má jẹ́ tàn wá down level kan ṣóyè báyìí ibi tí máa sọ ẹnu mi dédé ṣe bí lélẹ̀ Azeez Olómutútù lórúkọ tèmi ẹ ṣé tẹ̀ ń gbọ́ mi àjọṣe wò ní báyìí ẹ jẹ́ ká tó pàdé ní next video tó tún jẹ́ tuntun mi.